Bismillahirrahmanirrahim. Dr. Praise and Repeat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn lóní dábọ̀ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Alawalu, alakiru, asọhiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dàníyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn. Fásikúrò ni wọ́n nínú ìsìnkú. Fàyàkùn rẹ̀ la fi ń ṣe tiwa. Ewé jẹ́ òbẹ̀ èyí tó dá fún wa ládẹ̀ gbójúlé, èyí tó ní ká ló ládẹ̀ ń lò. Ọba ńlá ń dákun máa jẹ́ ká ṣiṣẹ́, ọba tó rí gbogbo ẹ̀dá ta ò rí. Ìwọ lọ́ba tá ń gbàṣẹ lọ́dọ̀ rẹ̀. À ń bẹ̀ ọ́ gbóhùn wa. Gbogbo wa nílòkò ní gbogbo ibikíbi tí ẹ ti ní àǹfààní tí ẹ ti ń wò mí ní òní. Ojú yìí tí ẹ fi ń wò mí, ojú ò ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ní di. Èmi lọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín, Dr. Mutiu Ọlátìbóyè tí ayé mọ̀ sí Wíńjẹ́. Gẹ́gẹ́ bí ṣe mọ̀ lórí ètò yìí, àwọn nǹkan tí a máa ń sọ. A máa ń sọ̀rọ̀ nípa ìmọ̀ nọ́mbà tá a mọ̀ sí astrology and numerology. A máa ń sọ̀rọ̀ nípa àṣírí ewé àti egbò. Bẹ́ẹ̀ sì ni a máa ń sọ̀rọ̀ nípa ìtumọ̀ àlá àti ọ̀nà àbáyọ. Ẹ̀rí àìsàn ó kéré tóbi, Ọlọ́run máa fi ṣe ẹnìkọ̀ọ̀kan wa. Ọ̀tọ̀ ní àrùn, ọ̀tọ̀ ní àìsàn, ọ̀tọ̀ làrùn. Àwọn méjèèjì ọ̀nà kan náà kan bá kan náà ni wọ́n. Èyí tó wá ń pé jù nínú Ọlọ́run fi sí wa. Má fi kankan sí wa, tọmọtọmọ, tayàtayà, tẹbítẹbí, taratara. Ẹ má gbàgbé láti subscribe sórí ètò kí eléyìí kó máa fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lórí àwọn nǹkan míì tí a ti ṣe àti gbogbo èyí tí a ti ṣe. Ẹ rí èyí tí a fẹ́ mú wá fún wa ní òní, ní bí a ṣe máa ń lo ewé àti èso imí esú àti ewé ìtànnákòsó. Tí a bá gbọ́ ewé mẹ́tẹ̀ẹ̀ta yìí nínú iṣẹ́, ní tí ó mọ̀ sọ lọ́kàn wa ni pé ìdá kó jẹ́ pé àwúre ni wọ́n fẹ́ fi ṣe, tàbí ẹ̀yọ́nú ni wọ́n fẹ́ fi ṣe, tàbí ṣe ajé. Ẹ wá rí ewé mẹ́tẹ̀ẹ̀ta tí mo dákọ̀ yìí, ewé imí esú àti èso rẹ̀, ewé ìtànnákòsó. Kí ni nǹkan tí a máa fi ṣe ní àṣejẹ tó ń jẹ́ ìwòsàn lára? Ìwòsàn ni eléyìí, kì í ṣiṣẹ́ ìyọnú, bẹ́ẹ̀ ni kì í ṣiṣẹ́ àtúndè, bẹ́ẹ̀ ni kì í ṣiṣẹ́ ìmùlẹ̀ àgbà, bẹ́ẹ̀ sì ni kì í ṣiṣẹ́ ajé. Ewé mẹ́tẹ̀ẹ̀ta tí mo dákọ̀, ewé méjì tí mo dákọ̀ yìí, ewé imí esú pẹ̀lú ìtànná rẹ̀ àti ewé ìtànnákòsó, àìsàn kan ni tí èèyàn gbọ́dọ̀ máa mójútó nínú ara. Ẹ rí èyí tí mo dákọ̀ yìí, bí a ṣe máa ń lo ewé imí esú tá a máa fi ń ṣe ẹja àrọ̀ jẹ ni, ẹja àrọ̀. Ìtọ́jú àìsàn kan ni nínú ara. Àìsàn yìí òun náà ni ẹ̀dákẹ́dá tó bá ṣe, tí ayé bá ti bẹ̀ mú èèyàn, Ọlọ́run nìkan ló lè gbà yàn lẹ̀. Ìkankanú ara wa ayé ò ní fi mú wa, wọn ò ní fi dè wá mọ́lẹ̀ tayàtayà, tọmọtọmọ, tẹbítẹbí, taratara. Ewé tí mo ra dákọ̀ yìí, ewé imí esú àti ìtànná rẹ̀ àti ìtànnákòsó, tí èèyàn bá rí fi ṣe àṣejẹ ẹja àrọ̀, nǹkan tí ó mọ̀ sínú ìgbésí ayé wa, nǹkan tí ó lọ mọ́, àwọn ìbò sọ pé ní prevention is better than cure. Eléyà fi prevent kí irú nǹkan bẹ́ẹ̀ kó má bàa ṣe wá. Nǹkan burúkú kò ní sí aya wa, kò ní sí ọmọ wa, kò ní sí gbogbo ojú tó ní àǹfààní tó wù mí, kò ní sí èmi náà láṣẹ Èdùmàrè. Kí wá ní nǹkan tí mo fẹ́ ṣàlàyé fún wa?